Ẹ kú dédé àkókò yìí. Àsìkò iṣẹ́, ìlú tó lè wù kẹ́ ẹ lè wà, iṣẹ́ ajé la wá lọ síbẹ̀. Àwa ọmọ ìlú náà àtijẹ àtimu náà là ń bá káàkiri. Lágbára Ọlọ́run, ohun tó máa jẹ wá, a ò ní pàdé ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń rìnrìn àjò nínú Bíbélì, Ábúráhámù náà rìnrìn àjò, Jákọ́bù náà rìnrìn àjò. Nínú àlùkùránì, Mùhámẹ́ẹ̀dì náà ó rìnrìn àjò. Kó lè dáa, iṣẹ́ Ọlọ́run náà ni wọ́n bá lọ. Gbogbo àwa tá a wá wà nílùú àjèjì, màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìtàn yìí. Gbogbo àwa tá a néèyàn sí ìlú àjèjì, ẹ gbọ́ ìtàn yìí. Kì í ṣe gbogbo ẹni tó wà nílùú àjèjì ló jẹ́ wípé ọkàn ẹ̀ balẹ̀ ńbẹ̀ o. Ẹ jẹ́ mọ̀, Ṣómìwá Emmanuel, mò ń sọ fún wa ní ìkànnì HMTV yìí wípé kì í ṣe gbogbo àwọn tẹ́yìn wò pọ́n wà nílùú èyìnbó. Wọ́n wà ní Canada, wọ́n wà ní Dublin, wọ́n wà ní Brazil, wọ́n wà ní USA. Kì í ṣe gbogbo wọn lọ́kàn wọn balẹ̀. Kì í ṣe gbogbo wọn tó wà ní Ghana lọ́kàn wọn balẹ̀. Elédùà nìkan ló mú ìfọ̀kànbalẹ̀ wá. Ẹ wá gbọ́ mi o. Ìránṣẹ́kùnrin kan ló ní òun rìnrìn àjò yìí. Ó ní ìyà jẹun nílùú òdìkejì tóun lọ. Ìyàwó ló jẹ ọ́. Ó ní bísínẹ́sì kan ni wọ́n pè òun sí. Lòun bá ṣe bísínẹ́sì yìí pé kóun lè rówó, kóun tẹ̀ lè rówó kọ́kàn fi balẹ̀. Ó ní bọ́wọ́ agbófinró ṣe tẹ òun nìyẹn o. Torí pé okòwò tí ò bá ìlú yẹn mu lòun ń ṣe. Ó ní òun rówó lóòótọ́, ṣùgbọ́n ọwọ́ agbófinró ìlú yẹn padà tẹ òun. Ó ní òun lo ọdún 15 kóun bù kéré lọ́gbà ẹ̀wọ̀n nílùú òdìkejì tó lọ. Ó náwọn èèyàn tó wà nílé, wọ́n lérò wípé ọkàn òun balẹ̀ lọ́hùn-ún, láì mọ̀ wípé inú ọgbà ẹ̀wọ̀n lòun wà. Ó ní kó má tàn mí, bàbá ìtàn láyé. Ó lo 20 ọdún. Ó dáa, nígbà téèyàn lọ ìlú òdìkejì láti ṣiṣẹ́ ọlà tó ba ọ̀la ẹ̀ jẹ́. Mo pe àkọlé ìtàn tòní pé má ba ọ̀la rẹ jẹ́ o. Tó o bá ti torí pé òun wá owó, tó o bá lọ ba ọ̀la rẹ jẹ́, ìwọ nìkan ló máa kù tó bá yá o. Torí pé ọkùnrin yìí kò mọ̀ wípé ọ̀la òun lòún bàjẹ́. Ó ní kó má tàn mí o. Ó lo 20 ọdún nínú ọgbà ẹ̀wọ̀n. Ẹni yìí orí ẹ̀ ti di funfun tán. Ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀. Wọ́n dìpọ́ọ̀tù ẹ̀ padà wálé ni o. Ilé bàbá ẹ̀ ló ń gbé di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹni ìyàwó ẹ̀ ńkọ́? Ìyàwó. Ṣé inú ọgbà ẹ̀wọ̀n ló ti ń fẹ́yàwó? Ẹni tí mò ń sọ yìí ó ti lé ní 50 ọdún. Bẹ́ẹ̀ ni, ó ti lé 50 ọdún. Ó lé, tó bá sọ pé nǹkan lé ní 50 ọdún, ó dá mi lójú pé ó ti yé yín nǹkan tí mò ń sọ. Kí ló fẹ́ fi gbé ayé rẹ̀ ṣe? Ẹ má ti torí ohun tá à ń ṣe lónìí ká ba ọ̀la wa jẹ́. Má ṣe ba ọ̀la rẹ jẹ́ o. Ronú lórí ọ̀la rẹ. Mi ò ní a máa rìnrìn àjò, ṣùgbọ́n ẹ má jẹ́ ká ṣe ohun tó máa ba ìrìn àjò wa jẹ́, tó máa wá mú kí ọ̀la wa bàjẹ́. Gbogbo ẹ̀yin arìnrìn àjò tẹ́ ẹ wà nílùú òyìnbó, tẹ́ ẹ wà láwọn ìlú ńláńlá, iṣẹ́ ajé lẹ wá lọ o. Kódà ẹ̀yin tẹ́ ẹ wà ní Nàìjíríà tèmi náà wà yìí, ẹ má jẹ́ á fi òní yìí ba ọ̀la wa jẹ́. Ìrìn àjò rere dáa, iṣẹ́ ọwọ́ dáa, ṣùgbọ́n ẹ jẹ́ á máa ro ọ̀la pẹ̀lú ẹ̀. Lágbára Ọlọ́run Ọba, èmi àti ẹ̀yin a ò ní ṣìrìn. Ṣómìwá Emmanuel, mò ń bẹ̀ yín wípé ẹ bá mi share ẹ̀, ẹ bá mi subscribe sí, kẹ́ ẹ bá mi like ẹ comment, tàbí kẹ́ ẹ pe nọ́mbà mi tẹ́ ń wò lójú